òun ò lè kọrin o. Àdìsá jẹ́ lílì máa ti dé Jàfọ́tẹ́ tí ń bèèrè tipẹ́ o lọ́mọdé lágbà ẹ jẹ́ ká jọjó òkun lọ́ba fún gbogbo àwọn mi kò sẹ́yẹ tó lè fò bí àṣà láéláé ta ló fa lágbà wá lè gbà irọ́ ńlá o. Iṣẹ́ fújì mo lè sọ pé iṣẹ́ tó ń kọyàn ó tún wà pé iṣẹ́ tó ń kọyàn ó lè ní tálẹ́ǹtì orin o wàá lábẹ́ èèyàn kan pé kó má kọrin sẹ́yìn yìí ẹlòmíì wà ó lè kọrin sórí keyboard tó bá kọrin sórí keyboard lásán ẹni kò sẹ́ni tó mọ orin kan délé yìí o eléyìí ń kọrin gan-an ẹ jẹ́ kán kó bí tilẹ̀. Jàfọ́ ti wà tipẹ́ ó ti wà tipẹ́ látàrí Alálùmọ́lẹ̀ o látàrí Ibrahim ọmọ Babangida ó ti wà tipẹ́. èmi ni mo mú rally wọ Abẹ́òkúta ń gbà yẹn àwọn onífújì gọgọgọgọgọgọ la tún fújì ti fúnra yẹn ní wọ́n fẹ́ ṣòkú ṣe òun níjọ́ tí wọ́n sìnkú yẹn ìkan náà ọmọ ṣòro òun sọ fàlàjì pé ṣẹfí wà ní pé ẹ lélẹ́rẹ́ aláàjì tó bá kó mi ẹlòmíràn kó mi wọ́n wá pè tùsà náà tùsà torí pé aláàjì ń bọ̀ wọ́n lọ gba irinṣẹ́ irú wa ní lẹ́kọ̀ọ́ offset iṣẹ́ tàlàjì tó lẹ̀ irinṣẹ́ irú wa offset tí wọ́n gbà kò borí irinṣẹ́ tàlàjì ń lò so ṣe tó máa fàlàjì náà máa fáwọn irinṣẹ́ lọ̀gá eléré o. A tún ti wà pẹ̀lú àgbà olórin kan tí wọ́n jẹ́ onífújì ẹ fún wa lórin. ohun ẹ̀dá bá ṣe láṣẹ tí ìta ló tún lè ṣe o èmi ò rónì tọ ohun àtòjọ ọlọ́run lọ ọlọ́run ló ń gbé ní ìga ọmọ ènìyàn kọ́ o ọlọ́run ló ń gbé ní ìga Bátúndé Jẹ́lílì ọmọ ènìyàn kọ́ o kò sáde òun wèrè pé kó má síwìn ọjà kò sẹ́ni tí òun kò hùn kan máa fẹ́ fọ́jẹ́ kọ́ òun pẹ̀lú èdè nínú ilé tó tutù ọlọ́run tó ní kádàrá tòun ní ò fààyè sílẹ̀ tẹ́ bá rẹ́ni tó ń jìyà máa fi wọ́n ṣe ẹ̀yẹ mọ́ o. Bàbá Lámùtẹ́ alábọ̀tún ẹ̀sìn mi ariwo pẹ̀lú àgbàjá mo gbòdùdé o ẹ̀sìn mi àgbàjá pẹ̀lú ariwo Jáfọ́ màmú ti gbàdé ẹ̀sìn mi ariwo pẹ̀lú àgbàjá mo gbòdùdé o ẹ̀sìn mi àgbàjá pẹ̀lú ariwo. Àkọ́kọ́ iṣẹ́ wọn ni mo ṣe ìkìlọ̀ ní àwọn ayé gbọ́ wọn gbà jẹ́. Mò ń bọ̀ kẹ́ tó lọ síbi orin yín mò ń bọ̀ torí mo rí bó lórin lálàgbé wálé ní inú orin tẹ́kọ́ yẹn ẹni kò ń wèrè kó máa wọjà kiri báàlẹ̀ ìsọnù ẹfẹ́ nu sọ́kì ń gbọ́. kò sáwọn wèrè pé kó máa síwìn ìwọ ọjà kò sẹ́ni tó hùn kó máa fẹ̀fọ́ jẹ̀ kọ òun pẹ̀lú èdè nínú ilé tó tutù ọlọ́run tó ní kádàrá ni ò fààyè sílẹ̀ ẹ bá rẹni tó ń jìyà ẹ má fi wọ́n ṣe yẹ̀yẹ́. ẹ dárúkọ yín fáwọn tó ń wà káàkiri. orúkọ mi ni Jẹ̀lílì Àdìsá Babátúndé anis Fuji Jàfọ́. báwo lẹ ṣe bẹ̀rẹ̀. mo bẹ̀rẹ̀ iṣẹ́ fújì láti 1986. nílùú wo. ìlú Abẹ́òkúta ń dùn. 19 kílẹ̀ pé. 86. 1986 lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. mo ṣe bẹ̀rẹ̀ ní mọ́ mi wọ́n máa ń ta òròbó bóyá káta dára káta so ẹnìkan wá nítorí sọ pé tẹ́ bá lè máa jẹ́ káwọn ọmọ yín máa gbọ́jà lọ pàtí ó máa jẹ́ nǹkan tó máa wà ókè. iṣẹ́ àpàlà níṣẹ́ bàbá tó bí mi lọ́mọ gbogbo ayé mọ̀ Délé Alápàlà nílùú mọ́. bàbá yìí ni Délé Alápàlà. bẹ́ẹ̀ni. ok. so mo wá máa ń wá àwòkọ́ ṣe kí n lọ ságbo àwọn sẹ̀mí etí kí n lọ ságbo àwọn Mọ̀rúfà Dìó ẹni tí mo lè sọ pé ó jẹ́ kí iṣẹ́ fújì kó jẹ́ pé mo mú ní kókó gan ni Ọ̀pákà kọ́ ló ń bá mi fọ̀ ní kẹ́. so àwọn náà mú mi mọ́ra pé àwọn iná ọ̀wọ́ náà dẹ̀ máa lóhùn orin o a bá bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní blend mi Ọ̀pákà yẹn gbà táwọn blend mi dáadáa so àwọn ìsàlẹ̀ ọjà nílé wọn. ìsàlẹ̀ ọjà bo. nítòkù. ok. so tá a bá ti wá lọ play gan lẹ́nìbọ̀dì máa lọ sùn ṣùgbọ́n Mọ̀rúfèbí máa ń lọ play gan gbà yẹn èmi dẹ̀ fẹ́ kí iṣẹ́ tí mò ń ṣe mo fẹ́ kí n jẹ́ ògbóǹtarìgì ńbẹ̀ n bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Mọ̀rúfèbí bẹ̀rẹ̀ sí ní gbèrè lẹ́yìn. ẹ ti gbèrè lẹ́yìn Mọ̀rúfèbí. mo ti gbèrè lẹ́yìn Mọ̀rúfèbí dáadáa. ṣe máa lápá tí ń rí Káyọ̀dé. Káyọ̀dé ọmọ Káyọ̀dé dáadáa. 1986 tí mo ti ń ṣiṣẹ́ fújì yìí o ọ̀tá ayé fẹ́ máa fojú kú omi mo máa ti mọ̀ pé bá gbọ̀nrín bá ké nígbò ọjọ́ kú ẹ̀ ayẹ̀ káyé má sọ mí dẹ́ ní àríbẹ̀kún jí. ìgbà wo lẹ́yìn dá dúró gangan fúnra ara yín. tí mo dá dúró gangan 86 yẹn mo dá dúró. gbogbo bàtẹ́ ń sọ yẹn àwọn olórin wo ló wà lẹ́gbàgbà yẹn tó tá a mọ̀ lágbà. àwọn olórin tó wà lẹ́gbàá wọ́n pọ̀ o. bíi. Alhaji Sefiu Alao. Bàbá Kàláfẹ̀wá. Mọ̀rúfèbí. Tùsàǹbọ̀. Musiliu Àdìsá.
Lukman Otolo àti Ìyàndá Mọ̀rúfù wọ́n wà ní Gbòòrè. Ọlọ́ládé Saheed ńkọ́? Ìgbẹ̀ngbẹ̀yìn làwọn dé lẹ́yìn Múmúnì. Ẹ̀yìn Múmúnì làwọn ti yagbá. Mi ò lè ní mo senior wọn, ẹ̀gbọ́n mi náà jẹ́. Ọ̀dà Múmúnì Àkànní náà wà ń gbà yẹn. Àwọn wà ń gbà yẹn, wọ́n máa ń play jump, wọ́n wà ní àwọn àtàn bàrà Sunday Ọlọ́ládé wọ́n jọ wà gbà yẹn. Ok, Sunday Ọlọ́ládé, Múmúnì Àkànní nìyẹn. Ọmọjọ Jáde ńkọ́? Ìtàwọn bẹ̀rẹ̀ iṣẹ́ fújì kò ju bí 90 something lọ. Ẹ̀yìn Alájì náà wọ́n ti kọ́kọ́ gbóni. Alájì wo? Ṣèfẹ́ Àlàó. Eleganza ńkọ́? Eleganza, ọ̀gá mi Eleganza, ìgbà tí mò ń kọ́ṣẹ́ electrician náà jọ́gá mi. Ibi tá a ti jọ ń ṣe lẹ́tí electrician náà ti máa sọ fún mi pé àwọn kọrin. Àwọn náà wọ́n lè ti máa kọrin but ìgbà tí mi mọ̀ ọ́n, ìgbà tí mò ń kọ́ṣẹ́ electrician ni mo mọ̀. Ok, Adéolú ńkọ́? Jackson? Adéolú Mọ̀rúfù Onírú, àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ wà ní. Ṣùgbọ́n àwọn bá mi díṣẹ́ fújì. Àtàdéolú? Jackson? Wọ́n bá mi díṣẹ́ fújì. Àti Mọ̀rúfù Onírú náà? Wọ́n bá mi díṣẹ́ fújì. Ìmọ́lẹ̀ yìí wà ń gbà yẹn àbí? Ìwọ́n kan kú sọ́run lé ní à ń pè ní Jímọ̀, a máa ń lo ìlú alámbrẹ́là. Èwo ni ìlú alámbrẹ́là yẹn? A máa mú ekíní umbrella tí wọ́n máa fi ń gbé òjò yẹn. Ok. Wọ́n máa mú etí abọ́, wọ́n máa dà lù, òun náà máa fi ṣe umbrella, òun náà máa fi ṣe. A máa ń lù, a máa jókòó, a máa lù, ìgbà tó wá yá, Alhaji Lateef Ọ̀kárúgbó wọn kú sọ́run lédè. Wọ́n wá ní àwọn ọmọ yẹn ní talent, nǹkan kan bẹ́ẹ̀ ó wá dìgbà àtúnú ààrẹ kan. Wọ́n wá ní ká lọ gbaniṣẹ́ nínà. Èmi dẹ̀ mọ̀ ń pa electronics díẹ̀díẹ̀, so wá lọ gba nínà yẹn wá sẹ̀tẹ̀ abẹ̀ sí ní play. Ibẹ̀ ni mo ti mọ Déolú. Torí pé àwọn kan ń sọ pé àwọn ọmọ kan náà wà ní Gbòòrè, ọmọ kan náà kú sọ́run lé ní kọ́ ló bá mi fọ̀run kẹ́ Olúwa ń bẹ, ìyẹn náà wà ní Gbòòrè. So Déolú wọn wá mú Déolú wá, ìgbà tó ń mú Déolú wá a jọ bẹ̀rẹ̀ sí ní play kó tó di pé kálukú ojú lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn yẹn ìgbà yẹn a máa ń play lórí field ibi tí Yétúnṣì fi ṣe school sí. Ok, níbi mọ́ yẹn. A máa ń play bẹ́ẹ̀. Ẹ̀yà tó máa torin iṣẹ́ síwájú, ṣùgbọ́n àwọn níbi ìlú ní òògùn. Èmi dẹ̀ máa ń jẹ́ pé wọ́n pé tọ́lọ́ ń bá fún ẹ ṣe ni. A lè máa play kí irinṣẹ́ dúró, a máa lè play mọ̀. Tó pé irinṣẹ́ máa dúró, ṣùgbọ́n tọ́wọ́ bá dẹ̀ kọ́wọ́, tí ni bá korin. Bàbá kan wà kọ́ ló ń bá wọn fọwọ́n kẹ nínú ilé ọlọ́ta ń bẹ̀, á pè bàbá yẹn lágbo lájé. Bàbá yẹn ló máa sọ pé ọmọdé yóò mọ òògùn. Ó pè lẹ́fọ̀ọ́. Èyí kàn ń ṣe gbogbo ẹ̀, ẹ̀kọ́ ń ṣe gbogbo ẹ̀. Àwọn bàbá yẹn ló wá mú wa mọ́ra, wọ́n bẹ̀ sí ní ṣe wá ní ṣe ọmọ. Anybody lè mọ̀ pé mi ṣe ọmọdé ọlọ́ta ńgbà tí mo wà ní iná gbà ẹ̀. Ọlọ́ta kan náà. Torí bẹ́ẹ̀ ni máa ń jẹ́ sí. Ẹ̀gbọ́n mi kan wà ní sin irinṣẹ́ náà set, Aṣími Onífádé, àwọn náà ṣe máníjà ń gbà ẹ̀. Ẹ̀gbọ́n mi kan wà Jẹ̀lílì, wọ́n wà nílùú Gù, àwọn náà lu sákàrà gbà ẹ̀. Àwọn oríṣiríṣi ìrírí tí mo ti rí. Ẹ̀ṣọ́ wa pidán fún yín gbà yẹn ni. Mélòó ni mo fẹ́ sọ. 92, 93 Èkó ni mo wà. Àwọn olórin wo ló wà ládùúgbò yẹn gbà yẹn? Kasim Aremu. Fatai Alao. Ok. Pẹ̀lú Ìlọrí tó mímí dẹ́kù, torí Ìlọrí yẹn ń lu àpàlà fẹ́mi ni. Ìlọrí yẹn ló sọ fún mi pé ó máa ń lápàlà fún mi lábẹ́òkúta yìí, Mọ̀rúfù ìbínú mo ti mọ̀ tá a ti jọ wà. Ó lọ sọ pé kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ náà pé iṣẹ́ fújì lábẹ́òkúta ń bá yìí, kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́. Mo bá tẹ̀lé wọn lẹ́kọ̀ọ́, abájọ ń play but ẹgbà mi lè purọ́ fún yín o. Èkó ilé ọgbọ́n lẹ́kọ̀ọ́. Wàhálà tí wọ́n pọ̀, mo wá tó bá play níbì kan, wọn ò ní jẹ́ kó lọ tó bá play níbì kan. Àfikún múlẹ̀. Èmi ò lè ṣe gbogbo eléyìí Abẹ́òkúta mi kò sọ ọmọ ẹlẹ́pọ̀ kan tó máa ní orí ìwú japa òun lọ. Ìgbà tí máa fi pàdé látẹ̀kọ̀, àwọn ọmọ fún irú gbogbo wọn ti gbàgbó, wọn ti improve. Àgbà tí mo dé máa wò pé Ọlọ́run máa sọ wá dọmọ iṣẹ́. Wọ́n á ń fọ̀pọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹnìkan à ń pè ní Akin ìlú Fighter. Ìyẹn ló gbà mí mọ́ra. A wá fẹ́ ṣe ọdún Iléyá. Wọ́n mọ̀ fún irú àwọn ní àwọn boys, wọ́n láwọn èèyàn, wọ́n láwọn ọ̀rẹ́. Fighter wa ni báwo la fẹ́ ṣe? Fighter wa ni orúkọ tá a máa ṣe pé káà náà ká gba irinṣẹ́, káà náà play níjọ Iléyá. Wọ́n á ní gba irinṣẹ́. Àdé máa ń ṣe kinní kan lẹ́kọ̀ọ́. Every ọdún a máa kó irinṣẹ́ sí inú mọ́tò, a máa play káàkiri. Bẹ́ẹ̀ tó ń ṣe rally. So wọ́n mọ̀ fún àwọn Déolú gbogbo wọn, àtẹ́wọ́ dúró fún Déolú ńgbà yẹn. Kò sí nǹkan tí Déolú fẹ́ ṣe lórí music, àtẹ́wọ́ máa stand fún àwọn apékèké. Ìgbà tí mi ṣe fourth record, àpéké ṣùgbọ́n àti bí lọ́ọ̀ṣì mi fi ṣègbéraga wà lájì ni o. Ìgbà tí mo ṣe fourth record
tó jẹ́ pé Atúnraṣe music òun ló promote ẹ̀ àpèké sì wà síbẹ̀ tátúnraṣe bá sì ní fídíò yẹn lọ́wọ́ wa ní kọ́ lọ́ mú wa láwọn ẹgbẹ́ pé asábà fẹ́ play so mo dẹ̀ máa ń ṣe jump ní àná gbòòrè níwájú Mafro cinema lẹ́ẹ̀fì Sunday sọ́wọ́ mi wá ni yá Morufú Onírú máa ń play ní Ìsọlọ nítòkù Déolú máa ń play ní ti junction Tálálòkò ó wá dọdún kan ṣe Morufú ebi wà ń ṣàpọ̀ ńgbà yẹn ó wà ní sápò lálẹ́ ìgbẹ̀yìn sì nìyẹn àwọn náà ti lọ sékòó Morufú ebi ti lọ sékòó wọn ò tí ì ṣe rẹ́kọ̀dù rárá gbọ́dọ̀ tí mò ń sọ yìí ìgbà tó padà dé náà ṣe wá ṣe rẹ́kọ̀dù tó padà sábẹ́kúta padà wọ́n ṣe wá ṣe rẹ́kọ̀dù gbogbo àwọn wọn ṣe rẹ́kọ̀dù rárá ọ̀rọ̀ 94 ní gbogbo kan tí mò ń sọ yìí torí 95 ni mo bí fọ́ọ̀tù mọ́ mi. so ìgbà tí àwọn ètì wá pè wá pé àwọn fẹ́ gbogbo eré ta máa ń ṣe yìí ká wá ṣe kó wà ní live show tó máa wà ní àkọọ́lẹ̀ pé àwọn èèyàn á lè sọ pé sọ wá lọ síbẹ̀ àtàrò rà ó ti wà tipẹ́ but kò sínú sim tí mo kò sínú sẹ́ẹ̀tì yẹn kò sínú Kàbírù 90 ní ọbí Kàbírù náà gbọ́n ní Kàbírù dáyé 90 ní ọbí Kàbírù gbọ́n ní Kàbírù dáyé wọ́n bá abádébẹ̀ Déolú àtàtẹ́wọ́ wá pé àtẹ́wọ́ ṣe irinṣẹ́ kan fún Déolú wá pòun fẹ́ ṣe irinṣẹ́ ní lọ́dún yẹn lọ́hùn. ìyẹn Déolú Jackson. àwọn ètò ìwà ni tó mọ́ ní kọjá àwọn méjì tó wà bíbá Ìlọrin ẹjọ́ pawọ́pọ̀ ẹjọ́ ṣe Déolú fẹ́ gbà Morufú Onírú gbà torí bọ̀dá Kúnlé ẹnjìníà òun ló mú fa okùnfà àwọn ẹ̀ǹtì yẹn tó wọ́n fẹ́ pé kí Morufú kó lu òkè ńgbà yẹn so àwọn ẹ̀ǹtì ságbà àsárì kọ́ òdì kan táwọn èèyàn tó ń polówó láti bí ọdún kù oṣù kan tó máa ń pílẹ̀ ẹ̀ iléyà ń bọ̀ ẹ wá gbádùn àwọn ọmọ kan ọjọ́ kejì ọdún nǹkan kan bẹ́ẹ̀ fáìtà wá wò ó jọ kan pé wọ́n ń pariwo lórí tẹlifíṣàn níbo la ti fẹ́ rówó Ọlọ́run máa ṣe oníbàárà Ọlọ́run máa ṣe oníkan tóun lè ṣe ni pé òun dẹ̀ máa ṣe kọ̀ǹdọ́tọ̀ gbà yẹn tóun bá ṣiṣẹ́ lọ owó tóun bá rí ká ṣàjọ ká ṣe pọ̀ nígbà tó dé owó tó rí ń gbà yẹn kò ju bí 4 naira lọ lówó gbà yẹn a ò pé èyí la fẹ́ gba irinṣẹ́ bí 1000 lọ́wọ́ káàmù gbà yẹn a ò pé ó dà kí la lè ṣe mo ní nǹkan tá a lè ṣe ni pé ẹ jẹ́ ká gba kásítà fáìtà ni o máa bẹ̀rẹ̀ kásítà ewu là ń gbà sínú mọ́tò ó ní ẹ jẹ́ ká gba kásítà tá a bá gba kásítà tá a bá ṣe rálì àwọn arówó nígbà tá a ṣe rálì yẹn a bì á pè anybody rí owó a rí owó tá a fi gba irinṣẹ́ gan a rí mọ́nì àdáàtẹ̀ tá a fi ṣe rálì pé ìkọ́ tí mo lè sọ pé èmi ni mo mú rálì wọ Abẹ́òkúta ń gbà yẹn rálì yẹn tí mo ṣe wọ́n lè ti máa ṣe rálì pé bóyá wọ́n ṣe rálì Lísàbídé o tàbí kankan onífújì o èmi làwọn kọ́ ṣe tí gbogbo àwọn èèyàn lẹ́yìn ìgbà yẹn làwọn làǹdómà náà ṣe wà bẹ̀rẹ̀ sí ní ṣe kálẹ̀mí ṣe ní ọjọ́ ọdún àwọn Déolú náà ṣe ṣùgbọ́n ṣe wà ń wò pé so gbà tó sádìjọ́ ọjọ́ ọdún ta fẹ́ ṣe ta fẹ́ play Déolú ti tó fún set gágágá Morufú Onírú lo second set ìdáfẹ́ mi èmi lo oníṣẹ́ ọkàm nígbà tí màá kọ́kọ́ wọlé lásán gbé mi wọlé wọ́n ti já bẹ́ẹ̀tì mi wọ́n ti já ògbẹ́ èrò pọ̀ láti pé gbé mi wọlé wọ́n fẹ́ gbọ́jẹ́ lílé Àdìsá mo sá wọlé ìgbà tí mo wọlé kò tí sí ọmọ olólè kọrin sí keyboard tó dé ní ìwọ tó lè lo mele ò lè kọrin keyboard ló sọ ọ̀pọ̀lọpọ̀ tó ní fújì keyboard ló sọ ọ̀pọ̀lọpọ̀ tó ní fújì ìwọ tó lè lo fún tó lè kọrin lórí beat lè kọrin mo wá mú keyboard yẹn á ń pè keyboard yẹn ní Ṣàpàtún látẹ̀kọ̀ kí lẹ pé Ṣàpàtún wọn ló máa ń play mo sáà mo bọ̀ látẹ̀kọ̀ keyboard yẹn ni mo wá fi play ní ẹsẹ̀ ìjọ yẹn wọ́n fi náà play Déolú irinṣẹ́ ò play ṣùgbọ́n iye kan náà láyé ti fi gbogbo wa ọ̀rọ̀ tí mò ń sọ wọn tó lè testify sí ààrẹ just to Alhaji wọ́n lè testify sí wọn wà ní manager gbà yẹn. Abẹ́òkúta yìí gbólórin mẹ́ta kan fẹ́ play ṣe ẹ tó sẹ́ẹ̀tì ń sọ́tọ̀ọ̀tọ̀ ni. ọ̀tọ̀ọ̀tọ̀ látò ní sẹ́ẹ̀tì o. nínú ọgbà yín ti yẹn. bẹ́ẹ̀ni àgbà yín ti fẹ́. bẹ́ẹ̀ni. fẹ́ dáadáa. nígbà yẹn ni mo ti mọ̀ pé iṣẹ́ fújì iṣẹ́ tí ọba ti ń ṣe fún mi ní kókó. àti wọn á kó lágọ̀ọ́bà yẹn rí i pé àwọn èèyàn wọ́n máa ń jalè bẹ́ẹ̀ wọ́n fi sọ wá lẹ́nu fáwọn ọmọ tó máa ń pè every Sunday àwọn náà máa ń pèlè wá wọ́n stop ẹ̀ ìgbà yẹn ni mo wá padà sí Ṣàpò wọ́n rà tí wá dé ńgbà yẹn. Morufú ebi. wọ́n ti dé wọ́n ti ń play káàkiri ìgbà yẹn náà ṣe non play tí Mr. Understanding tí wọ́n wà láàrin àwọn àtàlàjì ńgbà yẹn ìgbà làwọn tí wọ́n fi mọ̀ wọ́n padà so
èmi náà máa wá lọ bá wọn torí pé ká lè róde gbà lọ́wọ́ wọn torí pé nígbà tí wọ́n dé yẹn àwọn èèyàn mọ̀ wọ́n. wọ́n dé láti bo. wọ́n dé láti Èkó wọ́n padà sábẹ́òkúta tó bá gbòde méjì wọ́n máa gbé kan fèmí èmi máa lọ wọ́n tún gbé fáwọn ẹlòmíì wọ́n tún lọ bá wọn ṣe. ìyẹn Mọ̀rúfù Èbí. bẹ́ẹ̀ nígbà yẹn lọ so títí wọ́n á tún wá fọ̀pẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ kan Àlómà ni onílù fún mi àìmọye ọdún tájọ wà. ìyẹn Àlómà tó ń ṣẹ́wó ń sìn. Ìtàló ẹ̀yìn mi ló ti bá dẹ̀yìn Mọ̀rúfù Èbí torí gbà tí mò ń sọ pé mò ń play ní ìyànà gbórè yẹn lẹ́yìn ìgbà tẹ́ǹtì yẹn Ìtàló ẹ̀yìn Sàtómà ló wà ó dẹ̀yìn tèmi. ṣùgbọ́n mo kàn fẹ́ ta bá ń sọ pé fújì ò dáa àbí àwọn ọmọ ní fújì púpọ̀ náà ọmọ ní fújì ta wà ní òde ìsìn àfọwọ́fọwọ́pọ̀. mo fẹ́ lọ sọ pé àwọn onífújì gangan la tún fújì ti fúnra rẹ̀. ok ẹ fẹ́ lédè kejì. ok torí pé téèyàn bá ń wo àwọn kọ́sítọ́mà tó máa ń pè wá yẹn náà ìtọ́wọ̀n náà ń ṣe náà ló ń pọ̀. báwo. báàtàn bá tí wọ́n ti rí pé o ti lóde ẹ fẹ́ gbóde fún lágbájá yìí wọ́n ti máa gbọ́ fún ìfúnni pé o ti lóde o lè ṣe bẹ́ẹ̀ yẹn fáṣẹ ẹlòmíì ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn àgbóde yẹn fáwọn ẹlòmíì ìyá gbowó lọ́rùn eléyìí dẹ̀ ti mọ ibi tó ń lọ. eléré ti mọ ibi tó ń lọ kò tíyẹn bá gbowó lọ́wọ́ wọn tó gbóde wọn pé mo ti sọ fún yín pé mi lè ráyè èlé ń dààmú ráyè tó gbóde wọn fún wọn á ní ẹ ó gbowó ilé lọ́wọ́ wọn kò wá gbọ́n èmi náà try o. nínú ká disappoint. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mi ní purọ́. wọ́n ròyìn. torí tí wọ́n bá ń parọ́ tí wọ́n bá ń fọ̀rọ̀ sóbi àwọn sọ tí mò ń. àwọn tẹ́tí ẹ̀ ti disappoint gan wò wá ń sìn. wọ́n ti náà pè sí ní mìkan rí tẹ̀ wá. ta lẹ fi ránṣẹ́ lọ́jọ́ yẹn náà. àìmọ̀ tí máa gbé fárórà. Fatai. àìmọ̀ yarórà àìmọ̀ àwọn ọmọ tí mo mú. ó lè wá padà á fowó yẹn ṣeré fún ẹ padà. ok ẹ máa fún wọn ní déètì fún nǹkan míì. fún nǹkan míì ó lè lọ́rọ̀ ẹ̀ tó fẹ́ ṣe patí. ẹ wá fi di. nígbà tó wá di ìmọ̀ Àtàlómà a bẹ̀rẹ̀ ní 97 sí 98 ìmọ̀ Àtàlómà bẹ̀rẹ̀ àjọ ń bàbọ̀ ó ń lùlù lẹ́yìn. ó ń lùlù lẹ́yìn mi dáadáa kò síbi tá àjọ ń lọ àjọ ṣe rálì láì mọye sábúlé tá àjọ ń lọ kò síbi tó ti mọ̀ ìgbà míì gan tó ń bá rí ni Àlómà gan náà máa gbòde fún ìgbà míì gan Àlómà máa sọ pé a ní play kò tí sáyé fóònù nígbà tó wá di 2000 àtúnra ṣe ọmọ pé àwọn yẹ kébì náà ti ṣe rẹ́kọ̀dù tá a bá ń sọ eléré tó kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù nínú àwọn ọmọdé yẹn lógùn state bí Mọ̀rúfù Onírú òun ló kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù. Mọ̀rúfù Onírú òun ló kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù òun ló la ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé onífújì gbà yẹn òun ló kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù gbà yẹn dé olúgan náà tún ṣíwájú èmi náà ṣe rẹ́kọ̀dù torí pé ìsálábàárò ṣùgbọ́n ìlàlú máa sọ pé dé olú ti ṣe rẹ́kọ̀dù ó máa fẹ́ ṣe kejì Mọ̀rúfù Onírú ti ṣe rẹ́kọ̀dù tí kò ní ṣe rẹ́kọ̀dù rárá nígbà tá a bá tẹ̀ ṣe rẹ́kọ̀dù ọ̀hún ta ló fẹ́ tà á sá ṣe fọ́ rẹ́kọ̀dù yẹn ìyẹn ni wọ́n nìyẹn Èdè Àsàlátù ló produce ẹ̀ pé Èdè Àsàlátù ó dé sí Abẹ́òkúta yìí rẹ́kọ̀dù mi ló kọ́kọ́ produce rẹ́kọ̀dù. ọdún wo nìyẹn kí lẹ pè táìtù lẹ kí lẹ kọ́ ń bẹ̀. gbogbo ẹni tó náwó tó sọ pa ò gbọ́dọ̀ lọ sọ fún pé ibi tó náwó ẹ̀ dé o lágbára ẹ̀ sì mọ́ àti bàbá ẹni tó mú ní lẹ́sẹ̀ pa ò gbọ́dọ̀ lọ òun náà ò ní lè dúró níbi àbá dúró sí àṣeníṣe ra ẹ̀ o fàpúrọ̀ rí o fàdárọ̀ rí sùn ìwà ọmọ ló mọ̀mọ́ jògìgbẹ́ ṣìgìdì ṣe eré ẹ̀tẹ̀ o olóhùn arómiyọ̀ ó fọwọ́ láfọkùn òkúta dé ẹ wá wọn alákàrà yìí o tí ò fẹ́ kí n dí kàrà àìgbàgbọ́ ló ń ṣe èèyàn mi má ro bí sẹ́nìkan o kò sì máa kún fàdúrà farabalẹ̀ ire ayọ̀ ẹ̀ adé kìlọ̀ kékeré léyìí ó ti tó fọ́mọ tó ń gbọ̀ràn torí tó bá dé inú ẹ̀ á di ńlá agbádá ńlá tí mo dá aládìsá jẹ́ líle mo ti wọnú ẹ̀gún ò lè kọ́ aṣọ àlà tí mo wọ̀ mo ti pa alábàtà tún pé epo òde bẹ́ẹ̀ o ẹ kìlọ̀ fà láròkà kó má rojọ́ mi fún káwọn tó ráròkà jàjẹ́ má fẹjọ́ mi sùn yá yín àdìsá ti dé àdìsá ti dòde àdìsá ti dé àdìsá ti dòde àwọn alápèdè ara alágbólè fújì o tèmi òjò tànà òjò tèmi àwọn alálòkọ gbé kọtì orin tá a bá kọ sílẹ̀ láti bí 20 ọdún
àwọn tó bàbá nílẹ̀ wọn tún máa yẹ̀ wò ní pé ta ló kọrú èyí ládùn púpọ̀ o gbàǹkọ́gbì lélẹ́yìí ṣe bó orin ìjà fọ́mà ni Àdìsá Jẹ́lí nìsálò olórin tì sẹ́yìn. mo ń bọ̀ kí ló ń túmọ̀ jà fọ́mà yẹn. torí pé inú mi le mo dẹ̀ dúró mo dẹ̀ mí ìgbà wọ̀ sí so akọ̀rọ̀ ń dàpọ̀ àjọ kan lẹ́nu wọn bọ́bọ́ yìí mi ò mọ mí ni ẹ̀. wọ́n wá pè ń jà fọ́mà. èwo wá ní second record. Mr Money ìyẹn ni owó ọ̀rọ̀ owó ìwòrò owó ọ̀rọ̀ owó kí la fi ń kọ́lé owó second record mi nìyẹn. lẹ́yìn ẹ̀ ń kọ́. kò sì fẹ́ ṣe kẹta báyìí iṣẹ́ fújì ti kó bí a bá ṣe fi síngbà kan. báwo lẹ ṣe fi síngbà yẹn. ìgbà ẹlòmíì tó bá fẹ́ ṣe patí kó má tó kó bímọ kó má lówó tó fẹ́ fi rúkú ẹran pé a fẹ́ pa súná arówó eléré ṣé nísìnyí condition ti wá dé anybody. ẹni tó bá nífẹ̀ẹ́ fújì ló ń pe fújì sí i. Jàfọ́ ti wà tipẹ́ ó ti wà tipẹ́ látàrí Alálùmọ́lẹ̀ o látàrí Ibrahimo ọmọ Babangida ó ti wà tipẹ́ látàrí Alálùmọ́lẹ̀ o. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Àdìsá Jẹ́lí máa ti dé Jàfọ́ tẹ́ ti ń bèèrè tipẹ́ o lọ́mọdé lágbà ẹ jẹ́ ká jọjó Àdìsá Jẹ́lí máa ti dé Jàfọ́ tẹ́ ti ń bèèrè tipẹ́ o lọ́mọdé lágbà ẹ jẹ́ ká jọjó òkun lọ́ba fún gbogbo àwọn mi òkun lọ́ba fún gbogbo àwọn mi kò sẹ́yẹ tó lè fò bí àṣà láéláé ta ló fa lágbà wá lè gba irọ́ ńlá o oríṣi àìsàn nígbà tí sí nílé àrùn orí ti yá Jàfọ́ àti dé Jàfọ́ tẹ́ ti ń bèèrè tipẹ́ o lọ́mọdé lágbà ẹ jẹ́ ká jọjó tajàfọ́ lásìkò ọ̀gbẹ́lẹ̀ amádàbẹ́ ní gbọ́jọ́ tiẹ̀ nírọ̀ sáyé mọ́ o bàbá Àṣàkẹ́ lásìkò ọ̀gbẹ́lẹ̀ o amádàbẹ́ ní gbọ́jọ́ tiẹ̀ nírọ̀ sáyé mọ́ débi bá ń pa ni amádàbẹ́ ní pé tọ̀hún ò tiẹ̀ ní yóò mọ̀ ìyàwó àjẹsẹ̀ ẹgbẹ́ àdàbẹ́ ní pé kò lè kọ́ ọmọ ọkọ lórúkọ tó bá ṣe di àdọ̀gà ọkọ nílé kan ẹ má sọ pé nìkan ò lè rí bákan o ṣé wọ́n lọ́lọ́run tó ṣẹ̀dá ẹ̀ ní wí fún wa wàhálà ìwọ̀n borí mọ́ mi ni olórin ní dáàdì mi kó tó di ìpọ́n kú orin àpàlà ni bàbá ń kọ́ nígbà yẹn òkìkí tí ò ní máa ní ìpapọ̀ mọ́ tèmi ó ti ṣọ́ọ̀jù máa kọrin la iṣẹ́ fújì. ó ti yé wa. iṣẹ́ tó ń kọ́yàn iṣẹ́ tí ò lè sọ pé wọ́n ń kọ́yàn so tí ò bá tún ní tálẹ̀tì ẹ̀ so mo lè mú owó kèsì tí wọ́n máa sọ pé màá máa sọ pé mo ti gbé lẹ́yìn èèyàn rí. Jàfó Jẹ̀lílì Àdìsá. Babátúndé and his Fuji Jàfó. and his Fuji. Jàfó mà. okay. Àtàwẹ́wẹ́ ni mo like jù. kí ló dé. èyí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé nígbà tí mo wà lẹ́kọ̀ọ́. okay. mo máa ń wò tá a bá lọ sí show wọn lébùté mẹ́ta tá a bá lọ ń gbà. mo máa ń rí wọn yìí máa ń ṣe ń gbà yẹn ṣùgbọ́n tó máa tún wá sí Abẹ́òkúta wá play àwọn máa ń dáhùn ọ̀pọ̀ mo kàn fọ́ fún wọn ni mo like jù. Àtàwẹ́wẹ́ Àkilẹ̀ ẹ fún mi lórin Àtàwẹ́wẹ́. Alákà ó Kúdí alábíyá bùkátà ó máa júnàjú ṣe làwa ń fẹ́ ó máa júnàjú ṣe làwa ń fẹ́. ẹ ṣì ń lo òde rẹ́sìn báwọn kan fẹ́ ṣe patí nǹkan ẹ ti ṣèkó mọ fáìmọye èèyàn báyìí. àwọn ọmọ tí mo ṣèkó mọ pé wọ́n ti ń bí wọn lé ọkọ. wọ́n ti ń bímọ ọ̀pọ̀ tí ẹ̀ wá ń lo òyìnbó náà ẹ fún wọn àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín tó jẹ́ WhatsApp yín sà. 08066438961. 08066438961. ẹ̀yin ìjọba wa kí ẹ má ṣe gbàgbé wípé táwọn orin Àkànní Adésínà ní máa ti mú
tí màá fi bájọba sọ̀rọ̀ Bátúndé Jẹ́lílì tó ń pè dé o Godfather. Ẹ̀yin ìjọba wa kí ẹ má ṣe gbàgbé wípé ọ̀nà mẹ́ta láàyè máa wá ayé ò pé mẹ́rin o. Ṣùgbọ́n ká tó dá àlàyé jàyè ṣùgbọ́n àtúndébẹ̀ tó a tún bá wọn ṣe. Ká tó dá àlàyé jàyè àtúndébẹ̀ tó a tún bá wọn ṣe. Ìgbà yóò hùn kí lè lò tí ń bá kú ò níbẹ̀ o. Àlàyé a máa ṣàyè Jẹ́lì. Bátúndé Jẹ́lílì mi ẹni tó bá mọ̀ núrò láyé fẹ́. Èèyàn tó bá mọ̀ núrò láyé fẹ́ o. Èèyàn tó bá mọ̀ núrò láyé fẹ́. Ṣùgbọ́n wọ́n bójúbójú o àwọn ìjọba máa mi bọ̀ o. Ìjọba kan sí o ṣé bá wa náà ni o. Bọ́dẹ̀dẹ̀ ò bá dùn ṣe bíbí ibẹ̀ nínú rí. Àwọn náà polè kó wájà wọ́n tún polóko wá mú. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ayé sọ wípé tolóko òrìṣà bó lè gbè mí ṣé bí bó ṣe bá mi kàn láṣẹ kàn bí ó ṣe jẹ bó ṣe jẹ bí ó ṣe jẹ kó ṣe jẹ o. Ìjọba Nàìjíríà o ẹni wá lára jù o. Bójúbójú o àwọn ìjọba máa mi bọ̀ o. Ìjọba kan ò sí o ṣé bá wa náà rè o. Arúgbó ṣogerí àkísà kan ló gbárí. Pàṣẹ kẹ́ni kẹ́ ẹ gbà wọlé. Ẹ tún lè gbadígbẹ́ ẹ lè bọ́ bá dá oko 10+ ní Sàràkí ní ẹwà. Pàṣẹ kẹ́ni kẹ́ ẹ gbà wọlé. Tẹ́ bá bọ̀ látẹ̀kọ́ ọba dá oko ní kẹ́ ẹ gbà wọlé. Sàràkí ni wọ́n àṣọgbọ́ ẹ̀ṣẹ̀ ta Sàràkí láwọn wà o. Pàṣẹ kẹ́ni kẹ́ ẹ gbà wọlé. Thank you.